ẹ̀sán àti èje la máa ṣe lénìí. Ṣé rí àwọn psalm tá à ń ṣe ń sìn, mo ti sọ fún wa yí pé enthronement psalm jíjọba Jésù Kristi, pípadà bọ̀ Jésù Kristi ńgbà kejì, àwọn psalm tá à ń ṣe ń sìn nìyẹn. Tá máa fi dé psalm 100, ìpadàbọ̀ Jésù Kristi, òun la máa sọ̀rọ̀ nípa ẹ̀. So psalm ayọ̀ náà ni bí psalm 96 ṣe sọ pé kí gbogbo wa kínú wa máa dùn, ká máa kọ orin tuntun, ká máa jó, ká máa ṣẹ̀mọ̀, ká máa ṣògo nínú Ọlọ́run wa, ká máa pa Ọlọ́run ta ni ó tóbi ju gbogbo àwọn òrìṣà lọ. So psalm 97 náà nípa pípadàbọ̀ Jésù Kristi ni. Ó kàn ní àwọn nǹkan bíi méjì mẹ́ta tó wà ńbẹ̀ tí mo fẹ́ pe àkíyèsí wa sí. Ní psalm 97 ẹ ṣáà máa lọ́rọ̀ yànjú kékeré. Ọ̀rọ̀ yànjú yẹn ni wípé kí ló máa ṣẹlẹ̀ sí wa tá bá fẹ́ràn Ọlọ́run bó ṣe yẹ ká ṣe fẹ́ràn Ọlọ́run. Torí Ọlọ́run sọ pé ká fẹ́ràn òun. Ọ̀rọ̀ Ọlọ́run sọ pé ká fẹ́ràn Ọlọ́run. Nítorí pé psalm tá fẹ́ ṣe lénìí yìí, psalm 97 ẹsẹ̀ 10 verse 10 ó sọ pé ẹni tó bá fẹ́ Ọlọ́run, ẹni tó fẹ́ràn Ọlọ́run, ó máa kórìíra ibi, torí méjèèjì ò lọ papọ̀. Ẹni tó bá kórìíra ibi òun ló lè fẹ́ Ọlọ́run. Ẹni tí ò bá kórìíra ibi ńkọ́ kò fẹ́ Ọlọ́run nìyẹn o. Ó hate Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. So ṣe rí pé méjèèjì kò lọ́pọ̀. So ẹni tó bá fẹ́ràn Ọlọ́run òun ni ẹni tí ó kórìíra ibi. Ẹni tó ń kórìíra ibi là ń pè ní ẹni tó ń gbé ìgbé ayé mímọ́. Holiness ló ń jẹ́ bẹ́ẹ̀. Àìmọye tó máa sọ pé Kìrìsìtẹ́nì. So ẹni tó bá kórìíra ibi òun lẹni tó ń gbé ìgbé ayé mímọ́. So ẹni tí ò bá dẹ̀ gbé ìgbé ayé mímọ́ kò lè bọ́ Ọlọ́run rìn o, kò dẹ̀ lè wù Ọlọ́run. So ẹni tó bá fẹ́ gbé ìgbé ayé mímọ́ á jẹ́ ẹni tó fẹ́ràn Ọlọ́run. Torí ẹ̀ lọ́lọ́run ṣe ní Bible ṣe sọ fún wa pé ká fẹ́ràn Ọlọ́run. Tá bá fẹ́ràn Ọlọ́run tó rán ọmọ bíbí rẹ̀, ọmọ ẹyọ kan ṣoṣo tó ní, tó rán láti wá jìyà fún wa, láti wá kó gbogbo ẹ̀ṣẹ̀ wa lọ, ká bá lè rí ìgbàlà, ká bá lè rí ìyè, ṣé kò tó ká fẹ́ràn inú ẹ tó ṣerú nǹkan bẹ́ẹ̀ fún wa ni? So tá bá fẹ́ràn Ọlọ́run yẹn, ó máa jẹ́ ká lè gbé ìgbé ayé mímọ́. Tá bá gbé ìgbé ayé mímọ́, nígbà náà la lè bọ́ Ọlọ́run rìn o. Torí Ọlọ́run yìí mímọ́ ni o. Torí ẹ̀ ló ti jẹ́ pé èèyàn ò lè fojú wò lásán. Ènìyàn mímọ́ Ọlọ́run ó ń ṣáná ni. Gbogbo nǹkan nípa Ọlọ́run látorí dé sàlẹ̀ gbogbo ẹ̀ mímọ́ ni. So ẹni tí ò bá jẹ́ mímọ́ kò lè bọ́ Ọlọ́run yìí ṣe. So torí ẹ̀ mo ṣe fẹ́ ṣe bá wa sọ̀rọ̀ nípa ìfẹ́ Ọlọ́run. Ẹni tó bá sọ pé òun fẹ́ Ọlọ́run, kí ló yẹ kó ṣe? Ẹni tó bá dẹ̀ wá fẹ́ràn Ọlọ́run lóòótọ́, kí ló máa ń ṣẹlẹ̀ sí? Torí psalm 97 yìí sọ fún wa, ẹni tó bá fẹ́ràn Ọlọ́run lóòótọ́ àti lódodo láti inú ọkàn rẹ̀, tó dẹ̀ kórìíra ibi. Ẹni tó kórìíra ibi ni o, kò ń ṣe ẹni tó yẹ pé I love God but iṣẹ́ ọwọ́ ẹ̀ ó jìnnà sí ẹni tó fẹ́ràn Ọlọ́run. Iṣẹ́ ibi ló kún lọ́wọ́. Ṣàmọ̀ pé irú èèyàn bẹ́ẹ̀ ò fẹ́ràn Ọlọ́run. Ẹni tó fẹ́ràn Ọlọ́run, ẹni tó máa kórìíra ibi pátápátá ni. So a ní láti fẹ́ràn Ọlọ́run. Tá bá dẹ̀ ti wá fẹ́ràn Ọlọ́run, a rí pé ó máa rọrùn fún wa láti lè gbé ìgbé ayé mímọ́. Nítorí pé ìfẹ́ Ọlọ́run tó wà nínú wa, tó wà nínú ọkàn wa, kò ní fẹ́ ká ṣẹ̀ sọ́lọ́run. Kò ní fẹ́ ká ṣẹ̀ rárá. Ní gbogbo messages tí mo ti máa ń gbọ́ nípa holiness, Pastor Adébóyè ló preach eléyìí tó wọ̀ mí lára jù. Ọ̀rọ̀ ẹyọ kan péré dẹ̀ ló pe holiness, obedience ni, ìgbọràn sọ́lọ́run, ó ti tán. Ipe gbogbo nǹkan tá à ń sọ pé holiness, ìwà mímọ́ yìí, Pastor Adébóyè sọ pé ìgbọràn ni o. Ọlọ́run sọ pé má ṣe eléyìí, ò ṣe. Ọlọ́run sọ pé má ṣe eléyìí, ò ṣe. Ọlọ́run sọ pé eléyìí ni kò ṣe, ó ṣe. Pastor Adébóyè sọ pé nǹkan tá à ń pè ní ìgbé ayé mímọ́ nìyẹn o. But ẹni tó yẹ pé Ọlọ́run sọ pé má ṣe eléyìí, tẹ́ pé nǹkan yẹn gan tó Ọlọ́run sọ pé kó má ṣe yẹn gan, òun gan ló máa ṣe. Báwo lẹni yẹn ṣe fẹ́ ṣe gbé ìgbé ayé mímọ́? Ẹni tí ò bá dẹ̀ gbé ìgbé ayé mímọ́ dẹ̀ ré kò lè bọ́ Ọlọ́run rìn o.
kò dẹ̀ lè wù Ọlọ́run, kò sí nǹkan kan tó lè fi wù Ọlọ́run rárá. So nínú Psalm 97 tá a fẹ́ ṣe lénìí yìí, ó jẹ́ ká mọ̀ wípé ẹni tó bá fẹ́ràn Ọlọ́run, àwọn nǹkan mẹ́ta wà tó máa ń ṣẹlẹ̀ sírú èèyàn bẹ́ẹ̀. Nǹkan mẹ́ta ó máa ń jẹ́ kí irú èèyàn bẹ́ẹ̀ kó yàtọ̀ sí gbogbo ẹni tó kù nínú ilé Ọlọ́run. Ẹ máa rí àmì, ẹ máa rí àpẹẹrẹ wípé léyìí bẹ̀rù Ọlọ́run lóòótọ́. Ẹni tó bẹ̀rù Ọlọ́run leléyìí. Ó sọ fún wa wípé ní verse 10 àgbàtà bá kà á, ẹ máa rí ní ẹsẹ̀ 10 ilé ìta máa ṣe léyìí. Ó sọ fún wa wípé ẹni tó bá fẹ́ràn Ọlọ́run tó dẹ̀ sá fún ibi, tí ò sí ibi lọ́wọ́ ẹ̀, tí ò sí ibi lọ́kàn ẹ̀ rárá, ó ní Olúwa máa pa ọkàn irú èèyàn bẹ́ẹ̀, Olúwa máa pa ọkàn rẹ̀ mọ́. Olúwa ò ní jẹ́ kí ọkàn rẹ̀, kò ní jẹ́ kó lọ síbi tí ò yẹ kọ́kàn rẹ̀ lọ. Olúwa á guide ọkàn ẹ̀, torí ọkàn ìwọ̀nyí, ọkàn burú o. Ṣé o pé mo ti sọ fún wa, Bible gan sọ, ọkàn èèyàn burú jáì, kò sí nǹkan tọ́kàn èèyàn yìí tí kò lè ṣe o, àfi kọ́ Ọlọ́run bá yàn pamọ́ ni o. So ẹni tó bá fẹ́ràn Ọlọ́run tó dẹ̀ kórìíra ibi, Olúwa á ràn án lọ́wọ́, tó dáa lè ràn wa lọ́wọ́. Tá bá sọ pé èmi ò lè ṣe yẹn, irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Opportunity yẹn ò tí ì dé ni. Pásọ̀ tó sọ pé láyé òun ò lè fọwọ́ nǹkan owó Ọlọ́run, kí ló fẹ́ ṣòun bẹ́ẹ̀ tó máa fọwọ́ kan owó Ọlọ́run. Nígbà tó dẹ̀ di pé ọmọ síìkì, kò sówó kankan lọ́wọ́ pásítọ̀, wọn ò dẹ̀ rí bí kankan tó ti máa rówó. Owó ìjọ dẹ̀ wà nínú ilé pásítọ̀. Kí lẹ́nu pé ó máa ṣẹlẹ̀ sí owó Ọlọ́run tó wà nínú ilé pásítọ̀? Pásítọ̀ máa tọwọ́ bọ̀ kó tó rántí pé òun ti tọwọ́ bọ̀ ni. So Ọlọ́run nìkan ló lè pa ọkàn ènìyàn mọ́. Ọlọ́run nìkan ni. Òun nìkan ni. So Psalm 97 yìí sọ fún wa wípé Ọlọ́run máa pa ọkàn irú èèyàn bẹ́ẹ̀ mọ́. Ẹni tó bá fẹ́ràn Ọlọ́run, Ọlọ́run á pa ọkàn rẹ̀ mọ́. Ọlọ́run á tún wá gbà á lọ́wọ́ àwọn ènìyàn búburú. Ọlọ́run ò ní jẹ́ káwọn èèyàn búburú kán ráyè. Kò sí bọ́n ṣe lè múra tó, kò sí bọ́n ṣe lè ṣe tó. Ọlọ́run kò ní fi tó kórìíra ibi tí ò sí iṣẹ́ ibi lọ́wọ́ ẹ̀. Olúwa á ràn án lọ́wọ́ láti pa ọkàn rẹ̀ mọ́. Ká máa rántí pé a lè fúnra pa ọkàn wa mọ́ o. Ká máa rántí Dávídì o. Dávídì fẹ́ràn Ọlọ́run, ó dẹ̀ ṣe gbogbo ẹ̀. Ṣùgbọ́n ọkàn Dávídì, àgbèrè tó ti wà nínú ọkàn rẹ̀ tipẹ́tipẹ́ tí Dávídì tí ò fèsì, tí ò ṣe mọ̀. Òun náà ló kó bá Dávídì o. So a need Ọlọ́run láti ràn wá lọ́wọ́. A need Ọlọ́run láti pa ọkàn wa mọ́. Tó bá jẹ́ pé Dávídì lọ sójú ogun tó yẹ kó lọ lákòókò tó yẹ kí Dávídì lọ ni, Ọlọ́run ìbá má jẹ́ kí nǹkan yẹn ṣẹlẹ̀ sí Dávídì. Ṣùgbọ́n torí pé àìgbọ́ràn ni Dávídì, ó yẹ kó wà lójú ogun nígbà yẹn. Ó ní ẹ máa lọ, jẹ́ ń sùn sínú ilé, ibi tí Sátánì ti ráyè nu ọ̀rọ̀ Dávídì nìyẹn. So Ọlọ́run ló máa ń pa ọkàn èèyàn mọ́. A lè try o, ṣùgbọ́n Ọlọ́run nìkan ni o. Ọlọ́run nìkan ni. So ìlérí tó wà fún ẹni tó bá fẹ́ràn Ọlọ́run nìyẹn. Ẹni tó bá fẹ́ràn Ọlọ́run bó ṣe yẹ kó fẹ́ràn Ọlọ́run, ìlérí àkọ́kọ́ ni wípé Olúwa á pa ọkàn rẹ̀ mọ́. Olúwa á gbà á lọ́wọ́ àwọn ènìyàn búburú. Gang up kò ní fi ṣe má ṣe pọ̀ tó. One with God is majority. Ẹni tó bá wà pẹ̀lú Ọlọ́run, òun ló pọ̀ jù o. So Olúwa á gbà á lọ́wọ́ àwọn ènìyàn búburú. Ìlérí ìkejì tó wà ní Psalm 97 tá a fẹ́ ṣe léyìí ni wípé ìmọ́lẹ̀ máa wà fún. Olúwa máa ń tan ìmọ́lẹ̀ fún olódodo. Nítorí pé Ọlọ́run yìí fúnra ẹ̀ gangan ni ìmọ́lẹ̀. Ṣé ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tí kò yéèyàn tó ń ṣe òkùnkùn ni? Tí òkùnkùn yẹn bá ká kúrò, èèyàn á rọ́nà àti gbégbá, èèyàn á mọ béèyàn ṣe máa ṣe mọ̀. So ẹni tó bá fẹ́ràn Ọlọ́run lóòótọ́ láti inú ẹ̀, tó dẹ̀ kórìíra ibi nínú òkùnkùn, Olúwa máa tàn mọ́lẹ̀ sínú òkùnkùn yẹn. Ọ̀nà àbáyọ Olúwa máa fi hàn. Níbi tí ewu bá wà pàápàá, Olúwa mọ odi iná yẹn. Ìmọ́lẹ̀ yẹn á tàn yìí, ká ṣe pé ìmọ́lẹ̀ yẹn gan á ṣẹ̀rùbà òkùnkùn ni. Torí tí ìmọ́lẹ̀ bá ti tàn, òkùnkùn ò lè dúró. Òkùnkùn máa ń disappear ni. Tí yàrá kan bá dúdú báyìí lálẹ́, tẹ́ bá tanná sí, kí ló máa ṣẹlẹ̀? Òkùnkùn máa disappear ni. So ẹni tó bá fẹ́ràn Ọlọ́run yìí lóòótọ́ àti lódodo, Olúwa máa ń tàn mọ́lẹ̀, ó máa ń tàn mọ́lẹ̀ fún olódodo. A máa rí ní verse 11 tá a fẹ́ ṣe lénìí. Olúwa máa ń fúrúgbìn ìmọ́lẹ̀, ó máa ń fúrúgbìn sínú ayé olódodo, ó máa ń tàn mọ́lẹ̀ sí ayé olódodo. Ìkẹta
ni wípé Olúwa ó máa ń fún ẹni tó bá fẹ́ràn rẹ̀, ó máa ń fún ní inú dídùn. Kò kí ń ṣe happiness ni mò ń sọ o. Happiness yàtọ̀ sí joy o. Tẹ bá kọ́lé ìsìn, tẹ bímọ, tẹ ralẹ̀, tẹ ṣe gbogbo ẹ̀, inú yín á dùn. Ṣùgbọ́n ayọ̀ tí kò kí ń dìbàjẹ́, ayọ̀ tó máa ń wá láti ìsàlẹ̀ ikùn èèyàn. Ẹni tó bá fẹ́ràn Ọlọ́run, Olúwa máa ń fúnyàn nínú ayọ̀ bẹ́ẹ̀. Ayọ̀ tó jẹ́ pé ọ̀tá ò lè gbà, kò ṣeé gbà lọ́wọ́ ọ̀tá, kò ní fi ṣe nǹkan tó ń ṣẹlẹ̀. Ayọ̀ yẹn kò kí ń kúrò, ó máa ń wà ńbẹ̀ ni. Ayọ̀ yẹn lèèyàn máa fi ń lágbára nígbà ìṣòro, lèèyàn máa fi ń lè dúró. Nítorí pé kò sí bó ṣe ń ṣẹlẹ̀ tó, ayọ̀ yẹn á kàn máa wá láti ìsàlẹ̀ ikùn yín ni. Ayọ̀ yẹn á máa wá nítorí pé ẹ fẹ́ràn Ọlọ́run. Ẹni tó bá fẹ́ràn Ọlọ́run lóòótọ́, tó kórìíra ibi, Olúwa máa ń fún ní inú dídùn. Ayọ̀ ni, ayọ̀ gidi ni tó máa ń wá láti ikùn ìsàlẹ̀ wa. Ẹni tó bá dẹ̀ nírú ayọ̀ yìí, òun ló lè fa kànga, ló lè fa nǹkan jáde nínú kànga ìgbàlà o. Òun ni. So nǹkan tí mo fẹ́ mú wá sí àkíyèsí wa sí nìyẹn, wípé ìgbé ayé ìwà mímọ́ ó máa ń yí nǹkan padà ní gidi o. Ó máa ń ṣe mọ̀. Pastor Adébóyè sọ pé nígbà kan wà tẹ́pẹ́ àwọn bí Ọlọ́run wípé nǹkan tó Ọlọ́run ṣe fún àwọn kó ti pọ̀jù, ó ń dẹ́rù bá àwọn. Bíréètì tí nǹkan ṣe ń ṣẹlẹ̀, gbogbo nǹkan, gbogbo ẹ̀kọ́ dẹ̀ ń lọ yìnyín pé Olúwa blessing ìbùkún yìí ó fẹ́ pọ̀ jù. Ọlọ́run sọ pé torí pé ó gbé ilé ayé ìwà mímọ́ ni. Ọkàn tọwọ́ bẹ̀ṣẹ̀, ó ti tán, gbogbo ẹ̀ máa disappear ni. So ìgbé ayé mímọ́ yìí, ṣe rí holiness. Nísìnyí àwọn èèyàn kì í preach holiness mọ́ o. Ṣùgbọ́n without holiness kò máa sẹ́ni tó lè please Ọlọ́run. Kò máa sí ìgbé ayé mímọ́ nìkan mà ní. Ó máa ní ò kí ń jẹ́ kádùúrà lọ títí nígbà téèyàn máa gbàdúrà, gbàwẹ̀. Ṣùgbọ́n gbogbo ẹ̀ṣẹ̀ dẹ̀ kún ọwọ́ èèyàn. Ọlọ́run tá dẹ̀ ń gbàdúrà sí yìí mímọ́ ni. Gbogbo nǹkan ń pa Ọlọ́run yìí mímọ́ ni. So báwo làdúrà yẹn á ṣe wá dọ́dọ̀ Ọlọ́run tó jẹ́ pé mímọ́ ni? Ẹ̀ṣẹ̀ ló pọ̀ jù ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Òun ló ṣe dàbẹ́ ní pé Ọlọ́run ò kí ń gbàdúrà ni. Ọlọ́run ń gbàdúrà. Ọlọ́run ò yí padà. He's the same yesterday, today and forever. But ẹ̀ṣẹ̀, àìgbé ìgbé ayé ìwà mímọ́, òun ló ṣe dàbẹ́ ní pé àwọn nǹkan ò rí bó ṣe ń ṣẹlẹ̀ bíi ti tẹ́lẹ̀ mọ́. So nǹkan tí mo kàn fẹ́ pe àkíyèsí wa sí nìyẹn, wípé ìdí tá ṣe máa ń láti fẹ́ràn Ọlọ́run, ká fẹ́ràn Ọlọ́run ní gidi. Tá bá ṣe ń fẹ́ràn Ọlọ́run sí, bẹ́ẹ̀ ló máa ṣe rọrùn fún wa láti gbé ìgbé ayé mímọ́. Nítorí pé ìfẹ́ Ọlọ́run kò ní jẹ́ ká lè ṣe àwọn nǹkan kan. Tẹ bá fẹ́ ṣe nǹkan mi báyìí, máa rántí pé no, inú Ọlọ́run ò ní dùn sí, I won't do it. Ẹ ti kúrò lórí ẹ̀ nìyẹn. Tẹ bá fi nǹkan míì lọ yẹn, inú Ọlọ́run ò ní dùn sí, mi ì ní ṣe, mi ì lè ṣe. Ṣé mọ̀? Torí pé èèyàn fẹ́ràn Ọlọ́run ni o. Ẹni tí ò bá fẹ́ràn Ọlọ́run kí ni? Ṣọlọ́run rí ni. A ní tó bá tẹ̀ dẹ̀ rí òun, á tún béèrè fún ìdáríjì. Life goes on. Irú èèyàn bẹ́ẹ̀ ò mà lè bọ́ Ọlọ́run rìn. Kò mà lè wù Ọlọ́run. Kò ní fi ṣe title tó ní. Kò ní fi ṣe o. Ó ní ìyàtọ̀ tó wà láàárín gbogbo àwọn èèyàn tọ́lọ́run ń lò lóòótọ́ àti lódodo. Mi ì sọ àwọn tó lọ gba agbára o. Àwọn tó jẹ́ pé Ọlọ́run ń lò lóòótọ́ àti òdodo. Ìgbé ayé mímọ́, holiness ó ní ìyàtọ̀ tó wà láàárín àwọn àtàwọn tọ́lọ́run ò lò, tí wọ́n á dẹ̀ máa complain, tí wọ́n máa sọ pé àjọgbá Jésù ni, àjọbẹ̀rẹ̀ iṣẹ́ yìí ni, ó lọ́nà tí wọ́n lọ gbé gbà, ó ní kinní kan. Wọ́n á gbé gbà ọ̀nà kankan o. Wọ́n ń gbé ìgbé ayé mímọ́ ni o. Life of holiness ni o. Ìwọ tó jẹ́ pé wà á ti parọ́ mẹ́wàá kó tiẹ̀ tó bọ́ sórí altar, ó dẹ̀ fẹ́ lọ wàásù, ó dẹ̀ fẹ́ jèrè ọkàn. Nígbà tó bá méèkì altar kọ, èèyàn mélòó ló fẹ́ dá ẹ lóhùn? Torí ìwọ fún rẹ̀ gan irọ́ ló kún ahọ́n ẹ̀. Gbogbo nǹkan tó ń jáde lẹ́nu ẹ̀ irọ́ ni. Báwo ni Holy Spirit ṣe máa ṣe gba ẹnu ẹ sọ̀rọ̀ láti convince ọkàn àwọn èèyàn tó fẹ́ lọ jèrè? How? Èèyàn ò lè tàn Ọlọ́run. A ti mọ̀ pé Ọlọ́run yìí mímọ́ ni. Ẹni tó dẹ̀ máa bọ́ Ọlọ́run rìn, á jẹ́ mímọ́. Ẹni tó máa lè wọbi tọ́lọ́run wà, á jẹ́ mímọ́. Ẹni tó máa lè gbogbo nǹkan ní everything mímọ́ ni, holiness ni nípa Ọlọ́run. Ẹ má jẹ́ ká gbàgbé, Ọlọ́run á ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. So Psalm 97 ó kàn sọ̀rọ̀ nípa yíyin Ọlọ́run. Nítorí pé Ọlọ́run yìí òun ni ọba lórí gbogbo ayé. Kò sí Ọlọ́run mìíràn, ó dẹ̀ ń padà bọ̀ láti wá jọba.
ó ń bọ̀ láti wá jókòó sórí ìtẹ́ bàbá rẹ̀ láti wá ṣàkóso gbogbo ayé ni o, kò ń ṣe Ísírẹ́lì nìkan mọ́ o, tẹ́lẹ̀ ló ti jẹ́ Ísírẹ́lì ṣùgbọ́n sìn gbogbo ayé ni o. So Psalm 97 sọ fún wa pé kí gbogbo ayé, gbogbo erékùṣù, gbogbo àwọn ìlú tó yí gbogbo ayé kápá pátápátá, gbogbo wa ni ká máa kọrin ni ká máa yọ̀ o, nítorí pé Ọlọ́run ń bọ̀ o láti wá ṣe àkóso gbogbo ayé. Ìjọba rẹ̀ dẹ̀rẹ́ ó ti fìdí ìjọba rẹ̀ múlẹ̀ o lórí òdodo, òdodo, agbára àti ìwà mímọ́ ni o. Ìtẹ́ tó jókòó sí ìtẹ́ òdodo ni o, righteousness, òdodo náà ló máa wá fi rúùlù gbogbo wa. Ó dẹ̀ lágbára, ó nìkan lálágbára o, kò sálágbára kankan tó lágbára tó Ọlọ́run tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. Ọlọ́run yìí dẹ̀ rèé, mímọ́ ni o, mímọ́ funfun gbòò ni, kò ní àbàwọ́n, kò ní nǹkan kan, gbogbo nǹkan, everything nípa Ọlọ́run mímọ́ ni. Gbogbo ẹ̀ ń sọ mímọ́, 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 mímọ́ ni. Ẹgbẹ́ àwọn àgbààgbà 24 mọ́ ṣe ń kọrin sí mímọ́, 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 gbogbo nǹkan ẹ̀ mímọ́ pátápátá ni. So Psalm 97 kàn fi jẹ́ ká mọ̀ wípé Ọlọ́run yìí olólágbára ju gbogbo àwọn ọlọ́run tó kù lọ. Gbogbo àwọn ọlọ́run tó kù, àwọn ọlọ́run àfọwọ́mọ ni, àwọn ọlọ́run ère fífí ni wọ́n. Ọlọ́run kan yìí òun ni ọlọ́run tó ga ju gbogbo àwọn ọlọ́run tó kù lọ. Ó sì ń bọ̀ láti wá ṣe ìdájọ́ gbogbo ènìyàn. Nítorí náà ká kórìíra ibi, nítorí ẹni tí ò bá kórìíra ibi kò lè méèkì ẹ o. Jerúsálẹ́mù tuntun tá à ń sọ ń pa ẹ̀ yìí, ẹni tó bá ń fi ibi ṣeré kò lè débẹ̀ o, kò lè débẹ̀ o, kò lè débẹ̀. So Psalm 97 bó ṣe sọ̀rọ̀ Ọlọ́run, bó ṣe ṣe àpèjúwe Ọlọ́run, àti ṣe ń gbà tá a ṣe Exodus chapter 19. Ẹ lè lọ kà á torí àkókò wa. Nígbà tá a ṣe Exodus chapter 19, ẹni tó bá ṣì rántí, nígbà tí Ọlọ́run sọ pé kí Mósè kó kó àwọn ọmọ Ísírẹ́lì wá pé kán wá rí òun Ọlọ́run. Mósè dẹ̀ kó wọn lọ, ó ní kán kọ́kọ́ lọ fọ ara wọn, kán lọ ya ara wọn sí mímọ́, kán wẹ̀, kán ṣe gbogbo ìyàsí mímọ́ lọ́jọ́ 3, torí Ọlọ́run tó fẹ́ lọ rí mímọ́ ni. Nígbà tán ṣe gbogbo ẹ̀ tán tí Mósè dẹ̀ kó wọn débi Mount Sinai, òkúta orí òkè yẹn, Mount Sinai níbẹ̀ ń jẹ́. Ọlọ́run nígbà tó dẹ̀ máa fi yọ sí wọn, ẹ jẹ́ kí n kàn ka verse 16 and 18 ẹ̀. Ó sì ṣe ní òwúrọ̀ ìjọ́ kẹta ní àrá àti mọ̀nàmọ́ná wá. Nígbà tí wọ́n débẹ̀ wọ́n sì dúró lára òkúta yẹn ni o. Àrá náà kọ́kọ́ rí, àrá kọ́kọ́ wá, àrá ńlá àti mọ̀nàmọ́ná bí ó ń kọ ni, àti àwọsánmọ̀ wá ṣú dúdú lórí òkè yẹn. Àwọsánmọ̀ yẹn wà, cloud yẹn ó dúdú sórí òkè yẹn, àti ohun ìpè yẹn wá láòdù, wọ́n fún ìpè yẹn kíkan tó bẹ́ẹ̀ tí gbogbo àwọn tó wà ní ibùdó yẹn wá rírì. Gbogbo wọn bẹ̀rù ní pé Mósè, ìwọ lọ bọ́ Ọlọ́run yìí, àrùpá fẹ́ràn Ọlọ́run yìí. Ẹ̀rù bà wọ́n ni. Nígbà tí Ọlọ́run ò tí ì dé, wọ́n sì rí gbogbo yẹn ni o. Ní verse 18, òkè Sinai sì jẹ́ kìkì èéfín. Nígbà tí Ọlọ́run máa fi dé báyìí, gbogbo òkè yẹn èéfín ló bo gbogbo òkè yẹn, nítorí Olúwa sọ̀kalẹ̀ sórí rẹ̀ nínú iná. Ṣé mọ̀ pé iná ajónirun ni, consuming fire ni, consuming fire òun lọ́lọ́run yìí. Nígbà tó máa fi sọ̀kalẹ̀ sórí òkè yẹn, Ọlọ́run ọba o, iná ń jò lórí gbogbo òkè Sinai yẹn ni. Èéfín náà sì ń gòkè bí èéfín ìléru, bí iná burú, iná tó bí ìmọ̀ bá ṣe lè describe ju pé èéfín ìléru ni. Gbogbo òkè náà sì ń mì títí. Nígbà tí Ọlọ́run máa fi sọ̀kalẹ̀ sórí òkè yẹn, gbogbo òkè yẹn níṣe ló ń mì títí. Ṣé mọ̀ pé òkè máa ń mẹ́ẹ̀tì níwájú ẹ̀ ni, òkè á dẹ̀ yọ níwájú Ọlọ́run. Òun ló ṣe pàtàkì fún wa pé kò sí ìṣòro tó lè dé, tá bá ti gbójú wa sí sọ́lọ́run táàwọ̀ òkè yẹn, òkè máa ń mẹ́ẹ̀tì níwájú Ọlọ́run ni. Ìwọ òkè ṣíji kúrò,
mo pàṣẹ fún ẹ lórúkọ Jésù Olúwa mi, òkè ṣídìí kúrò. Tẹ́ bá ti ń wo Jésù Kristi, òkè máa ṣídìí ni. Tí ò bá dẹ̀ fẹ́ ṣídìí, ó máa yọ́ dànù ni. Á yọ́ dànù nígbà tí Olúwa Ọlọ́run Ísírẹ́lì bá yọ sí. Torí nígbà tó bá yọ, bó ṣe máa ń rí nìyẹn. Tó bá yọ, gbogbo òkè máa ń mẹ́ẹ̀tì ni. Wọ́n á mẹ́ẹ̀tì ni. So Exodus 19 ó bá wa ṣe àpèjúwe nígbà tí Ọlọ́run tó bá yọ, bó ṣe máa ń yọ. American Psalm 97. So ẹ jẹ́ ká ka Psalm 97. Verse 1. Ó sọ wípé Ọlọ́run ọba tóbi jù ní táìtù ẹ̀. Mo dẹ̀ ti sọ fún wa pé sáàmù enthronement ni, sáàmù pé Jésù ń bọ̀ wá jọba ni Psalm 97. So verse 1 to 6, ẹsẹ̀ kìíní sí ẹsẹ̀ kẹfà, ó kàn sọ ń pa pé kí gbogbo ayé kó máa yọ̀, kí gbogbo nǹkan tọ́lọ́run dá kínú wọn kó máa dùn, nítorí pé Ọlọ́run ń bọ̀ wá. Jésù ń bọ̀ láti wá ṣèdájọ́ ayé o. Ó ń bọ̀ láti wá fi òdodo, láti wá fi rúùlù, láti wá fi ṣe ìjọba rẹ̀. Ẹsẹ̀ keje sí ìkẹsàn-án, ó sọ pé kí gbogbo èèyàn kó máa yọ̀, gbogbo ènìyàn, àwọn tá ti gbàlà, tán ti wà nínú Jésù, ká máa yọ̀, kí gbogbo ìkínú wa kó máa dùn. Ẹsẹ̀ kẹwàá sí ẹsẹ̀ kejìlá, ó kàn ń sọ nípa pé olódodo ni kí ó yọ̀. Ṣé mọ̀ pé 7 to 9 kọ́kọ́ sọ pé kí gbogbo ènìyàn máa yọ̀, torí gbogbo wa la máa jíhìn rere náà fún. Torí nígbà tí Jésù dé, àwọn áńgẹ́lì tán lọ bá wọn sọ pé ìròyìn ayọ̀ la mú wá o, ìròyìn ayọ̀ ni o. Gbogbo èèyàn la máa wàásù fún, gbogbo èèyàn ló máa gbọ́ nípa ayọ̀ náà, kí ni gbogbo èèyàn dùn. Ṣùgbọ́n ó wá dé verse 10 to 12 o, ìyàtọ̀ ti wá wà láàrin gbogbo èèyàn àti ẹni tó bá wá jẹ́ olódodo. 10 to 12 wá sọ pé olódodo ni kó yọ̀ o, torí ẹni tí ò bá ṣe olódodo, tó bá kàn yọ̀, ó kàn yọ̀ fọ̀fọ́n ni o, iná ajó nínú ló ń lọ o. Ìyẹn ò ní jẹ́ pé wá lórúkọ Jésù. So ó jẹ́ ká mọ̀ láti Psalm verse 10 ẹsẹ̀ kẹwàá lọ dé ẹsẹ̀ kejìlá wípé olódodo ni kó yọ̀ o. Gbogbo ayé ni kó yọ̀, gbogbo wa la máa gbọ́ ìyìn rere, gbogbo wa la máa wàásù ìyìn rere ayọ̀ fún, kínú gbogbo wa ó dùn. Ṣùgbọ́n nígbà tó bá di ẹni tó máa gbé Jerúsálẹ́mù tuntun náà, tó dá lójú pé yes, citizen lòun, ọmọ ibẹ̀ lòun, olódodo òun ni kí ó yọ̀. So ẹsẹ̀ kìíní sọ pé Olúwa jọba, ó jọba lóòótọ́, Jésù Kristi jọba, kí ayé kí ó yọ̀, kí gbogbo ayé kí ó máa yọ̀. Jẹ́ kí inú ọ̀pọ̀lọpọ̀ erékùṣù, gbogbo àwọn ìlú tí ò ṣe Ísírẹ́lì, gbogbo àwọn ìlú tó rọ̀gbà Ísírẹ́lì ká, gbogbo ayé ni kó yọ̀, kínú gbogbo ayé kó máa dùn, nítorí pé Ọlọ́run àgbáyé, Ọlọ́run tó lágbára lórí ohun gbogbo, Ọlọ́run tó ní ohun gbogbo, ó ń bọ̀ láti wá ṣèdájọ́ ayé, ó ń bọ̀ láti wá fi òdodo láti fi ṣe ìjọba rẹ̀. Àkókò ayọ̀, àkókò àlàáfíà, àkókò ìtura ó ti ń bọ̀ lọ́nà. Ọlọ́run yìí nìkan, òun ló ní ohun gbogbo ní ìkáwọ́ rẹ̀. Òun nìkan náà ni kí a máa gbéga, òun nìkan náà ni kí a máa yọ̀ sí, kí inú gbogbo ayé kí ó máa dùn. Ẹsẹ̀ kejì wá ń sọ wípé àwọn sánmọ̀ àti òkùnkùn yí ká. Torí ẹ̀ mo ṣe sọ̀rọ̀ Exodus chapter 19, toró ń sọ pé Ọlọ́run yìí, toró ń bọ̀ o, ńgbà tó bá dẹ̀ ń bọ̀ ńgbà kejì yìí, bí Ọlọ́run ṣe sọ̀kalẹ̀ sórí òkè Sinai, ó ń fún wa ní, David sọ fún wa bí Ọlọ́run yìí bó ṣe máa dé náà. Ó ní àwọn sánmọ̀ àti òkùnkùn ó máa yí i ká, òdodo àti ìdájọ́ ní ibùjókòó ìtẹ́ rẹ̀ o. Ibùjókòó tó máa jókòó sí lórí ìjókòó bàbá rẹ̀ Dáfídì yẹn, òdodo àti ìdájọ́ ni o. Ó ń bọ̀ lóòótọ́, ṣùgbọ́n bó ṣe ń bọ̀, ó máa ṣèdájọ́ ni o. Gbogbo èèyàn kan ló máa bá wà ní Jerúsálẹ́mù tuntun o. Àwọn kan máa lọ ní iná ajónirun o, àwa kan á sì wà pẹ̀lú rẹ̀. So ó máa fi òdodo àti ìdájọ́, ó máa fi ṣe ìjọba rẹ̀. Ibùjókòó tó jókòó sí orí ìtẹ́ rẹ̀, throne ẹ̀, òdodo àti ìdájọ́ ni. So àwọn sánmọ̀, gbogbo ojú ọ̀run
àti òkùnkùn ló yí i ká. Ẹ mọ̀dí tó kùnkùn ṣe yí Ọlọ́run ká, kì í ṣe gbogbo òkùnkùn àwọn sámà òkùnkùn díẹ̀ pẹ̀lú. Òkùnkùn yẹn túmọ̀ sí wípé kò sí bá ṣe lè mọ Ọlọ́run tó a lè mọ gbogbo nǹkan ń pa Ọlọ́run o. Kò síyàn kankan tó lè figure Ọlọ́run out o. Nǹkan tọ́lọ́run fi ju gbogbo èèyàn lọ nìyẹn o. Kò sí bá ṣe lè mọ̀ tó, ó dá ká mọ̀ o. Ó máa ń fi ara rẹ̀ hàn wá ọmọ rẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. A lè mọ̀ but nǹkan mi wà tó jẹ́ pé àdìtú ni, mystery ni. Kò ní yéèyàn pé Olúwa báwo leléyìí ṣe rí báyìí, báwo lẹ ṣe ṣe bí eléyìí. Níbi tó gbọ́n èèyàn dé, níbi tó ọpọlọ èèyàn dé, èèyàn ò lè ríro. So that side of God èèyàn ò lè rí ló ń jẹ́ bẹ́ẹ̀, èèyàn ò lè rí. So ńgbà tó bá ń bọ̀ báyìí, àwọn sánmọ̀ àtòkùnkùn ló máa yí ká. Bó ṣe yí Ọlọ́run ká ńgbà tó sọ̀kalẹ̀ sórí Mount Sinai ní Exodus 19, bẹ́ẹ̀ náà ló máa ṣe rí ní ìpadàbọ̀ rẹ̀. Ẹsẹ̀ kẹta wá ń sọ pé ó ní iná ṣáájú rẹ̀, tó bá ti rí iná ló máa kọ́kọ́ ń lọ níwájú rẹ̀. Nítorí iná ajónirun ni, nítorí pé iná yìí ló máa ń jó gbogbo àwọn ọ̀tá rẹ̀ run. Òun ló ṣe jẹ́ pé Ọlọ́run yìí ó máa ń ṣàánú, Ọlọ́run yìí ó máa ń ṣeṣẹ́ ìyanu, Ọlọ́run yìí ó dẹ̀ máa ń fún èèyàn lórí ọ̀fẹ́ ńgbà mìíràn. Á fẹ́ lẹ́ṣẹ̀ lákòókò bóyá ó máa ronú pìwàdà, ṣùgbọ́n nígbà tí ìbínú rẹ̀ bá ru, àní rí ìbínú Ọlọ́run lórúkọ Jésù o. Iná ajónirun o, iná ni o. Tó bá dẹ̀ bẹ̀rẹ̀ sí ní jó, kò ní fi nǹkan kan sílẹ̀ o. Tí iná yẹn bá ti bẹ̀rẹ̀, ó máa parí gbogbo nǹkan pátápátá ni. So tó bá ti ń bọ̀ báyìí, iná yẹn ló máa kọ́kọ́ ń ṣáájú ẹ̀. Ìdájọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ìdájọ́ ni o. Ìdájọ́ gbogbo àwọn ọ̀tá rẹ̀. Iná yẹn ó máa ń jó wọn ni. So ẹsẹ̀ kẹta sọ wípé iná ṣáájú rẹ̀, ó sì jó àwọn ọ̀tá rẹ̀ yìí káàkiri. Gbogbo ọ̀tá tó yí káàkiri, gbogbo wọn tó ń jẹ́ ìdíwọ́ ìdènà nínú iṣẹ́ rẹ̀. Iná yẹn ló máa ń jó wọn. Á jó wọn pátápátá ni. Torí Hebrews 12:29, Hébérù orí 12 ẹsẹ̀ 29 sọ wípé nítorí pé Ọlọ́run wa iná tí ń jó nirun ni o. Ó ṣe dandan ká mọ̀ yẹn nípa Ọlọ́run. Ẹni tó bá bẹ̀rù Ọlọ́run á mọ̀ ìpé Ọlọ́run yìí iná ajónirun ni. Ọlọ́run téèyàn ò lè sọ pé kí n máa ṣe nǹkan tó wù mí. Kò ṣerú Ọlọ́run eléyìí o. Aláàánú ni o, ṣùgbọ́n iná ajónirun ni. Is a consuming fire. So ẹsẹ̀ 4 sọ wípé mànàmáná rẹ̀ ó kọ ìmọ́lẹ̀ sí ayé. Nígbà tó sọ̀kalẹ̀ sórí òkè Sinai, mo sọ fún yín, mànàmáná yẹn ara ń sán nínú ẹ̀ ní gbàgbàgbà. Mànàmáná yẹn gbàgbàgbà ṣe mọ̀. Bẹ́ẹ̀ nígbà tó bá ń bọ̀ náà, gbogbo ojú ló máa rí lókè sánmọ̀, kì í ṣe pé bóyá wọn ò ní rí o. Ó kàn jẹ́ pé tó bá wà nínú rẹ̀ nìkan ló máa dìde láti lọ bá, àti òkú tó bá ti kú nínú rẹ̀. Àwọn èèyàn á rí o, kì í ṣe pé wọn ò ní rí o. Mànàmáná yẹn wọ́n á rí o. Mànàmáná rẹ̀ ó máa kọ ìmọ́lẹ̀ sí gbogbo ayé ni, tí gbogbo ayé ó máa dàbí pé tan iná ńlá kan tó ju òòrùn lọ́wọ́. Iná yẹn máa rí ìmọ́lẹ̀ yẹn á sóòpọ̀ tó jẹ́ pé ẹ fẹ́ lè máa rí yanrìn ní kọ̀ọ̀kan. Gbogbo ìmọ́lẹ̀ yẹn máa tàn káàkiri gbogbo ayé ni, nítorí òun fún ara rẹ̀ ìmọ́lẹ̀ ni. Mànàmáná rẹ̀ ó kọ ìmọ́lẹ̀ sí ayé. Ayé rí i, ayé sì wárìrì. Sani ò ní wárìrì. Ẹ̀rù bà ayé gbogbo. Bó bẹ̀rù ṣe bà àwọn ọmọ Ísírẹ́lì nígbà tó sọ̀kalẹ̀ sórí òkè Sinai, bẹ́ẹ̀ náà ló máa ṣe rí ní ìpadàbọ̀ rẹ̀ nígbà tó bá dé. Ẹsẹ̀ 5 sọ wípé àwọn òkè yìí yọ́ bí ìdáni níwájú Ọlọ́run, bí wax. Àwọn òkè ńlá nígbà tán bá rí Olúwa Ọlọ́run Ísírẹ́lì. Èyí tí ò bá tètè ṣídìí, tí ò bá tètè sá nínú wọn, ó máa mẹ́ẹ̀tì ni. Á mẹ́ẹ̀tì tẹ́ pé wọn ti ẹ̀dín rántí pé òkè wà ń bẹ̀ rí. Bágbára Ọlọ́run wa bó ṣe pọ̀ tó nìyẹn. Ṣẹ́rí orin Dáfídì ṣe sọ wípé òkè rí òkè sá, Jọ́dánì fúnra ẹ̀ gan rí. Kí ló ṣe? Jọ́dánì gan sá sẹ́yìn ni, wọ́n ṣídìí ni. Tókè bá rí tó ń bọ̀, òkè máa ṣídìí ni. Ṣe máa rò pé òkè ò lè ṣídìí? Bọ̀ tókè bá rí òkè máa ṣídìí ni. Ó máa ṣídìí ni. So ní ẹsẹ̀ 5, àti ka ẹsẹ̀ 5.
àwọn òkè ń yọ̀, wọ́n ń yọ̀ bí idà níwájú Olúwa gbogbo ayé Ọlọ́run gbogbo ayé ni. Òun ló ṣe dá bí mo ṣe sọ níbẹ̀rẹ̀ wípé ká gbójú wa sókè sọ Ọlọ́run, ká má máa wo òkè. Òkè ni ìṣòro ló ń jẹ́ òkè. Ká má wo ìṣòro yẹn, ká mọ̀ pé Ọlọ́run kan tó ga ju ìṣòro yẹn lọ. Tó yẹ pé tí Ọlọ́run yẹn bá dẹ̀ dé, òkè ìṣòro yẹn ó máa disappear ni o, tí ò bá ṣídìí ó máa melt ni o, á yọ̀ níwájú Olúwa Ọlọ́run wa ni, ó máa yọ̀ ni. So a ní láti mọ̀ yẹn ń pa Ọlọ́run wípé Ọlọ́run yìí òkè máa ń yọ̀, ó máa ń yọ̀ ni o, á yọ̀ bí ìgbà tí a bá fi àbẹ́là sínú iná bó ṣe máa ń yọ̀ yẹn, bẹ́ẹ̀ ni òkè ṣe máa ń yọ̀ níwájú Olúwa Ọlọ́run Ísírẹ́lì, nítorí pé iná ajónirun ni. Ẹsẹ̀ kẹfà wá sọ pé ọ̀run fi òdodo rẹ̀ hàn. Àwọn ọ̀run gan, gbogbo àwọn áńgẹ́lì, gbogbo òfurufú, gbogbo kan tó wà lókè, àwọn gan máa fi òdodo Ọlọ́run hàn ni o. Gbogbo orílẹ̀-èdè ló máa rí ògo rẹ̀, kò sí eléyìí tó máa pamọ́. Àtẹni tó gbà á, àtẹni tí ò gbà á o, gbogbo èèyàn ló máa rí ògo rẹ̀ wípé a tóbi jù léléyìí. Kò sí òrìṣà kankan tá lè fi síwájú irú Ọlọ́run eléyìí. Kò sí Ọlọ́run kankan. Àtàwọn tó ṣe ẹ̀sìn oríṣiríṣi ń sìn, gbogbo wọn ló máa mọ̀ pé kábíyèsí Ọlọ́run kan péré ló wà. Ọlọ́run àgbáyé, Ọlọ́run kan tó dá ohun gbogbo, òun nìkan, òun ni Ọlọ́run. Ẹsẹ̀ keje wá ń sọ pé ojú yóò ti gbogbo àwọn tí ń sin ère. Of course ojú máa tì wọ́n ni. Nígbà tí wọ́n bá wá rí pé kò sí nǹkan kan ń bẹ, àṣà alágbára kan wà tó ju alágbára lọ. Ẹni tí ń fi ère ṣe ìlérí ara wọn, àwọn tí wọ́n tiẹ̀ tún gbéraga pẹ̀lú ère tí wọ́n ń ṣe. Ọlọ́run wọn ṣe bá ṣe ṣọ́ọ̀ṣì, orí ṣọ́ọ̀ṣì yìí ló ṣì wà. Ìkan báyìí lọ́lọ́run wọn ṣe fáwọn, ìkan báyìí lọ́lọ́run wọn ṣe fáwọn, Ọlọ́run tán fọwọ́ ara wọn bọ. Lọ́jọ́ náà ojú máa tì wọ́n. Nígbà tí gbogbo ayé bá ń pariwo Hòsánà sọmọ Dáfídì, torí Ọlọ́run kan ṣoṣo ló wà, kò sí Ọlọ́run mìíràn. Tó bá dìgbà náà kò sẹ́ni tó máa sọ pé ẹ̀sìn báyìí lòun ṣe, ẹ̀sìn báyìí lòun ṣe. Olúwa Ọlọ́run Ísírẹ́lì yìí nìkan òní gbogbo èèyàn máa rí ògo rẹ̀ lófurufú. So nítorí náà kí gbogbo ayé kó gbéga. Ojú máa ti àwọn tó ń bọ Ọlọ́run mìíràn, gbogbo àwọn tó ń ṣògo nínú ohun asán lásán tí wọ́n ń bọ. Gbogbo wọn máa wólẹ̀ ni o níwájú Olúwa Ọlọ́run Ísírẹ́lì. Gbogbo ẹ̀yin òrìṣà wọ́n máa wólẹ̀ níwájú rẹ̀ ni. Èyí tẹ́ ń bọ gbogbo àwọn oríṣiríṣi òrìṣà, gbogbo ẹlẹ́mọ ẹ̀tẹ̀ ní rántí mọ́ pé Ọlọ́run kan wà tó ń jó òrìṣà bíi ti Gideon. So ẹsẹ̀ kẹjọ sọ wípé Síónì gbọ́, ìyẹn ni pé wọ́n gbọ́ ìhìn rere yẹn ni o. Síónì gbọ́, inú Síónì dẹ̀ dùn. Àwọn ọmọbìnrin Júdà sì yọ̀. Àwọn ìlú tó yí gbogbo Júdà ká ló ń jẹ́ bẹ́ẹ̀. Gbogbo ìlú ṣẹ̀mọ̀ ló ń pè ní àwọn Júù tó bá fẹ́ sọ̀rọ̀, tó bá fẹ́ sọ pé nǹkan tí ò ṣe pàtàkì wọ́n á ní pé obìnrin. Àwa Yorùbá náà máa ń sọ wọ́n á lo òṣàbò, pé òṣàbò ṣẹ̀mọ̀. Ẹni tó bá ṣakọ yẹn ló ṣe the main thing, ẹni tó bá ṣàbò kò ṣe kíní. So àwọn Júdà náà, àwọn ọmọ Hebrew náà máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀, àwọn ará Ísírẹ́lì. So àwọn ọmọbìnrin Júdà, gbogbo àwọn ìlú tó yí Júdà káàkiri, àwọn yẹn náà ń pè ní àwọn ọmọbìnrin. Gbogbo ìlú tó yí Ísírẹ́lì káàkiri, gbogbo wọn ló máa gbọ́ ìhìn rere náà, tínú wọn á sì dùn. Olúwa nítorí ìdájọ́ rẹ̀ ń bọ̀. Gbogbo èèyàn ló máa gbọ́ ìhìn rere àti ń wàásù ẹ̀ káàkiri ń sìn. Àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ṣe níbi tán lè ṣe. Àwa tó dẹ̀kù náà ta ti gba Jésù, à ń wàásù káàkiri. Àwọn missionaries ń lọ káàkiri. Gbogbo èèyàn ló ń gbọ́ ìròyìn náà. Ìròyìn ayọ̀ ni pé ẹni tó bá yí padà, ẹni tó bá gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ̀, àwọn náà adé paradísè, kò ní gbé ìgbé ayé ẹ̀ṣẹ̀ mọ́, kò ní lọ sínú iná ajónirun, kò ní lọ bẹ̀. Ìròyìn ayọ̀ ni o. Agbára Ọlọ́run, gbogbo èèyàn ló máa gbọ́ nípa rẹ̀, inú wọn á sì dùn. Ẹsẹ̀ kẹsàn-án wá ń sọ pé nítorí pé ìwọ Olúwa ni ó ga ju gbogbo ayé lọ, ìdí tí gbogbo ayé tí a fi forí balẹ̀ fún, tí gbogbo ayé á fi mọ̀ pé òun nìkan lọ Ọlọ́run, tí ojú máa ti àwọn tó ń bọ òrìṣà ni wípé
Ọlọ́run yìí òun nìkan ló ga ju gbogbo ayé lọ. Ìwọ ni agbéga ju gbogbo òrìṣà lọ, òun nìkan la tóbi jù o. Ó tóbi ju gbogbo òrìṣà lọ, kábíyèsí Ọlọ́run ẹ̀là o. Kábíyèsí nìkan ni o, ó ju gbogbo òrìṣà lọ o. Ó ju gbogbo àwọn ọlọ́run tó kù gbogbo pátápátá táwọn èèyàn ń bọ lọ. Ọlọ́run yìí nìkan òun ni a tó gbéga, òun ni ó lágbára ju gbogbo agbára àwọn ọlọ́run tó kù lọ. Nítorí rẹ̀ nínú gbogbo ayé á ṣe máa dùn sí ìhìn rere èyí tó mú wá fún wa. Ẹsẹ̀ 9 wá ń sọ wípé ẹ̀yin tí ó fẹ́ Olúwa, ó ti sọ̀rọ̀ nípa kí ni gbogbo ayé dùn láti 7 to 9 o. Nígbà tó wá dé ẹsẹ̀ 10 ń sìn, a fẹ́ serious nísìn gidi. Ká wá mọ ẹni tó yẹ kó yọ̀ ní gidi yẹn gangan. Ẹsẹ̀ 10 wá ní ẹ̀yin tó fẹ́ Olúwa, ẹ kórìíra ibi o. Ẹ̀yin tẹ́ mọ̀ pé ẹ fẹ́ràn Olúwa yìí, Ọlọ́run tó ń padà bọ̀ yìí, ẹ fẹ́ràn rẹ̀. Ẹ ti gbà ní Olúwa àti olùgbàlà yín, ẹ dẹ̀ fẹ́ràn rẹ̀. Ó ní ẹ kórìíra ibi o. Nítorí pé tẹ́ ẹ bá kórìíra ibi, kò síbi kankan tẹ́ náà ń lọ o. Kò lọ bì kankan o. Nítorí náà ẹ kórìíra ibi. Ìkìlọ̀ tó wà ń bẹ̀ nìyẹn. Tó bá sọ pé o fẹ́ràn Ọlọ́run, wàá kórìíra ibi. Tí ibi bá wà lọ́wọ́ rẹ, irọ́ ló pa, o fẹ́ràn Ọlọ́run o. O bẹ̀rù Ọlọ́run o. O tiẹ̀ mọ̀ pé Ọlọ́run ń wò ẹ́ rárá o. O tiẹ̀ mọ̀ rárá pé Ọlọ́run kan wà níbì kan tó ń wò ẹ́. Torí ẹ̀ ló ṣe kórìíra ibi. Ṣùgbọ́n ẹni tó bá fẹ́ Ọlọ́run yìí, ó gbọ́dọ̀ kórìíra ibi. Nítorí pé Olúwa máa pa ọkàn àwọn ènìyàn rẹ̀ mọ́. Ẹni tó bá kórìíra ibi, tó fẹ́ràn Ọlọ́run, nǹkan tó Ọlọ́run máa ṣe ni wípé Ọlọ́run á pa ọkàn rẹ̀ mọ́ o. Kò ní jẹ́ kí ọkàn rẹ̀, kò ní jẹ́ kó kó sínú wàhálà, kò ní jẹ́ kọ́kàn rẹ̀ kó tì í ṣubú. Nítorí pé ọkàn le o, ọkàn le. Kò síbi tọ́kàn òye, àfi kọ́lọ́run ràn yàn lọ́wọ́ ni o. Kọ́lọ́run ràn yàn lọ́wọ́ ni o. Torí Ọlọ́run ṣèlérí pé tó bá fẹ́ràn mi, tó dẹ̀ kórìíra ibi, tó fi ibi ṣeré, mo máa ràn ọ́ lọ́wọ́ láti pa ọkàn rẹ mọ́. So that wàá lè finish, wàá lè parí dáadáa sọ́dọ̀ Ọlọ́run. Torí Ọlọ́run nìkan ló lè ràn yàn lọ́wọ́. A lè try o, a nípa títí wa tá máa kó o, ṣùgbọ́n Ọlọ́run nìkan ló lè ràn yàn lọ́wọ́ o. Ó nìkan ni. So ìlérí kan nìyẹn. Ìlérí kejì ni wípé ó máa gba ẹni tó fẹ́ràn rẹ̀, tó kórìíra ibi ni o. Olúwa máa gbà lọ́wọ́ àwọn ènìyàn búburú. Olúwa ò ní fìfẹ́ rẹ̀ lé àwọn èèyàn búburú lọ́wọ́. Ìlérí tó ṣe nìyẹn o. Ṣé kò wá tó kínú èèyàn máa dùn? Ẹni tó bá ń kórìíra ibi, tó dẹ̀ fẹ́ràn Ọlọ́run, àmì ìdánilójú wà wípé Olúwa máa pa ọkàn rẹ̀ mọ́. Olúwa ó sì máa gbà lọ́wọ́ àwọn ènìyàn búburú, kò ní fi ṣe má ṣe gang up against ẹ̀ tó. Olúwa máa gbà á. Ìlérí tọ́lọ́run ṣe nìyẹn o. Protection, ààbò ní gidi ló ń jẹ́ bẹ́ẹ̀. Nǹkan tí holiness máa ń mú jáde nìyẹn o. Ìgbé ayé, ẹ tó bá ti ń gbé ìgbé ayé mímọ́, nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn. Nǹkan tó máa ń ṣẹlẹ̀ sẹ́ni tó bá ti ń bẹ̀rù Ọlọ́run, tó kórìíra ibi nìyẹn. Proverbs 8, ìwé òwe orí 8, first part ẹ̀, A part ẹ̀. Ìwé òwe orí 8 ẹsẹ̀ 13. Ó sọ wípé ìbẹ̀rù Olúwa ó ní ìkórìíra ibi. Téèyàn bá bẹ̀rù Ọlọ́run, ẹ̀rọ téèyàn bá bẹ̀rù Ọlọ́run, èèyàn máa kórìíra ibi ni. Ìbẹ̀rù Ọlọ́run tó máa ń wà nínú ọkàn èèyàn, ó ní ò kì í jẹ́ kéèyàn lè ṣẹ̀ o. Kò sẹ́ni tí kò lè ṣẹ̀ o. Kò sí, ẹ má jẹ́ ká tan ara wa. Kò sí, èṣù ò ní rí wa gbélò lórúkọ Jésù. Èèyàn mi tí bẹ̀rù Ọlọ́run bá wà, even tẹ́ ti débẹ̀ tẹ́ ti fẹ́ ṣe báyìí, tẹ́ bá rántí pé Ọlọ́run dẹ̀ ń wò mí o. Ọlọ́run dẹ̀ ń wò mí o. Ẹ máa yí ọkàn yín padà ni. Ẹ máa sọ pé no, I'll just let go. I don't care. Nǹkan tó máa fi fún mi, ẹ máa jẹ́ kó, ẹ máa kúrò lórí ẹ̀ ni. Nítorí wípé ẹ bẹ̀rù Ọlọ́run. But tí ò bá ti sí bẹ̀rù Ọlọ́run, kò sí nǹkan téèyàn ò lè ṣe o. Bẹ́ẹ̀ kí a ti born again 50 years. Kò sí. Ẹ máa sọ pé ẹ tẹ́ bá ṣe tán ṣe bẹ́ẹ̀ lọ béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Àìní bẹ̀rù Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀.
àìníbẹ̀rù ọlọ́run. Ẹni tó bá níbẹ̀rù ọlọ́run kò ní sọ bẹ́ẹ̀. Ìbẹ̀rù ọlọ́run ò ní jẹ́ kó ṣe é, kò ní jẹ́ kó ṣe é rárá. So verse 11 wá ń sọ wípé afúrúgbìn ìmọ́lẹ̀ fún olódodo. Ara nǹkan tó ń tẹ̀lé ìgbé ayé mímọ́ nìyẹn o. Ẹni tó bá ń gbé ìgbé ayé mímọ́ tó ń bẹ̀rù ọlọ́run, olúwa máa ń tan ìmọ́lẹ̀ sókùnkùn ayé ẹ̀. Olúwa ti ẹ̀rí lè fúrúgbìn ẹni, ó máa gbé ìmọ́lẹ̀, ó máa gbé sí ni. That's why pé wọ́n lè rí yín bí kan tó máa sọ pé you must be a Christian. Tẹ́wọ́n ní how did you know? Wọ́n ní àwọn ríná tó rí yín kà, even àwọn tó ń ṣẹ̀mí kẹ́mi wọ́n mọ̀. They know pé ìyẹn fi sílẹ̀ no go area ni. Wọ́n á rí ìmọ́lẹ̀ yẹn tó máa yí ẹni yẹn ká. So olúwa máa ń fúrúgbìn ìmọ́lẹ̀ fún olódodo ni. Ẹni tó ń gbé ìgbé ayé mímọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Kò ń ṣe gbogbo èèyàn là ń sọ o. Torí ẹ̀ ní verse 10 to 12 ṣe yàtọ̀ sáwọn tó kù o. Ó ti ní kí gbogbo ayé yọ̀ o, kí gbogbo ènìyàn yọ̀ o. Ṣùgbọ́n ní 10 to 12 olódodo, ẹni tó ń gbé ìgbé ayé mímọ́ òun ló ń bá sọ̀rọ̀ ní 10 to 12 o. Nítorí pé olúwa máa fúrúgbìn ìmọ́lẹ̀ fún olódodo. A tún wá fún ní inú dídùn, yẹn gan ni mo láìkì jù. Ayọ̀ tó jẹ́ pé kò ní fi ṣe nǹkan tó ń ṣẹlẹ̀, ayọ̀ yẹn kò kì í kúrò. Ayọ̀ yẹn is always there. Ẹ̀yin fúnra yín ẹ máa wonder ní pé pẹ̀lú gbogbo nǹkan wọ̀nyí, that joy, ayọ̀ yẹn á kàn dé máa wá dẹ̀ máa keep yín going. Ayọ̀ yẹn á dẹ̀ máa keep yín going. So ọlọ́run máa ń fún ní ayọ̀, ó máa ń fúnyàn ní ayọ̀. Ẹni tó bá ti ń gbé ìgbé ayé mímọ́, ẹni tó jẹ́ olódodo, ayọ̀ ọlọ́run ó máa ń wà ní inú rẹ̀. Kò ń ṣe pé ọlọ́run máa tàn mọ́lẹ̀ yìí káàkiri nìkan, ṣùgbọ́n olúwa máa ń fún ní ayọ̀ gidi, ayọ̀ tí ò ṣe é gbà táyé ò lè gbà. Irú ẹ̀ lọ́lọ́run máa ń fún ẹni tí ó bá ti kórìíra ibi tó dẹ̀ fẹ́ràn ọlọ́run. Hebrews 12:14, Hébérù orí 12 ẹsẹ̀ 14 sọ wípé ẹ máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo. Ẹ̀yin ẹ máa lépa àlàáfíà, torí tẹ bá ń báyàn jà káàkiri tó jẹ́ pé wọ́n dá yín mọ̀, wọ́n ti mọ̀ ní pé oníwàhálà ó tún ti dé, oníwàhálà ni ṣe mọ̀ ládùúgbò. Tó bá fẹ́ describe yín, nǹkan tó máa fi describe yín nìyẹn. Ẹ mọ̀ pé irú èèyàn bẹ́ẹ̀ kò lè bọ́ ọlọ́run. So ó ní ẹ máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo. Ó wá sọ wípé àti ìwà mímọ́, ibi tí mò ń lọ gangan nìyẹn o. Ẹ lépa ìwà mímọ́ yìí o, torí lé àìsí èyí kò mọ̀ sí ẹni tó lè rí ọlọ́run. Ẹni tí ò bá gbé ìgbé ayé mímọ́ kò mà lè rí ọlọ́run. Àìmọye tó ń tanra rẹ̀ tí wọ́n á sọ pé àwọn ti born again lọ́dún báyìí àwọn ti ṣe. Tẹ́ bá wá ń sọ ń pa revelation, pé ọlọ́run fún ní revelation, àbọ́lọ́run ṣe ìwà máa rò pé irọ́ ló ń pa, àwọn ti born again ìṣáájú ẹ̀, àwọn ò rírú ẹ̀. Báwo ló máa ṣe rírú ẹ̀ nígbà tó jẹ́ pé kò sí mímọ́ lọ́wọ́ rẹ̀? Ẹni tó bá ń gbé ìgbé ayé mímọ́ lọ́lọ́run bá rìn. Kò ń ṣe gbogbo èèyàn lọ́run òun wo title àti lọ báyàn. O lè jẹ́ general overseer kó má dẹ̀ gbọ́ ọlọ́run rí. Kò ń ṣe title. Irú ìgbé ayé tó ń gbé ni. Ìwọ kan fúnra ara rẹ̀ mọ̀ pọ́wọ́ rẹ̀ ò mọ́. Ṣé ẹ mọ̀? Tó bá sọ̀rọ̀ èèyàn báyìí bẹ́ẹ̀ ni pé ká lọ mẹ́ni yẹn ká lọ pa ni. Irọ́ ló jẹ́ pa, kò sí kankan tó jò tó lè rí revelation pàápàá. Kò lè rí nígbà tó bá dé láti wá ṣe ìdájọ́ o. Torí náà ajó nínú irú èèyàn bẹ́ẹ̀ ń lọ. Ìyẹn ò ní jẹ́ pé wọn lórúkọ Jésù. Nítorí náà ẹ jọ̀ọ́, ìwà mímọ́ holiness yìí ni mo fẹ́ ká dì mú ní Psalm 97. Ẹ jọ̀ọ́ jẹ́ ká di ìwà mímọ́ mú. Ẹ má jẹ́ káwọn ọ̀tọ́rọ̀ kan wà tó máa ń parọ́ fúnra wọn pé kò sẹ́ni tó lè gbé ilé ayé ìwà mímọ́, irọ́ ló ń pa o. Ajẹgbodò tó ń wẹ́ni kúnra ni wọ́n o. Ẹ má dá wọn lóhùn o. Ẹ má dá wọn lóhùn. Pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run èèyàn ń gbé ìgbé ayé mímọ́ o. Torí pé àwọn nǹkan ayé yìí kò ní jọ yín lójúmọ́. Kò sí gbogbo nǹkan tó ń ṣe tó ń jẹ́ káwọn èèyàn máa ṣubú sínú ẹ̀ṣẹ̀ yìí kò ní jọ yín lójúmọ́. Nítorí ẹ ti focus ibi tẹ́ ń lọ yẹn, ò lẹ fọkàn sí gbogbo nǹkan wọ̀nyí. Tẹ́ bá dẹ̀ sì lè mú àwọn nǹkan wọ̀nyí kúrò, kò sí ó easy fún yàn láti gbé ìgbé ayé mímọ́. But téèyàn bá sì ń di gbogbo nǹkan wọ̀nyí mọ́yà, ẹ fẹ́ parọ́ láti lè gba owó overtime, ẹ fẹ́ parọ́ láti lè ṣe lé, ẹ fẹ́ parọ́ láti lè gba tax, ẹ fẹ́ parọ́ gbogbo yẹn ló ń jẹ́ kó difficult. Ṣùgbọ́n téèyàn bá ti mọ ibi téèyàn ń lọ,
téèyàn dẹ̀ fi gbogbo ọkàn rẹ̀, gbogbo ojú rẹ̀, gbogbo àyà rẹ̀ tó fi fẹ́ ọlọ́run yìí, téèyàn kúkú fókọ̀sì sọ́lọ́run yìí tó jẹ́ pé òun ló fọkàn sí, àti gbé ìgbé ayé mímọ́ kò ní lera, kò ní lera rárá, kò ní lera. Don't be close to them. Ká má sọ pé Satan sọ pé ká máa close mọ́ gbogbo èèyàn, mi ì sọ bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n láti lépa àlàáfíà pẹ̀lú gbogbo èèyàn, ṣe mọ̀, tẹ bá rí wọn bọ́n tiẹ̀ kí yín hi ẹ pẹ̀lẹ́ o, mọ̀ tí ẹ̀ dá yín lóhùn is alright, ẹ dẹ̀ máa lọ ń titi yín, you know pé wọ́n dá yín lóhùn yẹn kò ṣe nǹkan kan, ẹ máa lọ ń titi yín. Ṣùgbọ́n ká lé àlàáfíà, ẹ tó bá fẹ́ bọ́ Ọlọ́run rìn, tó rọ́ Ọlọ́run àlàáfíà ni, ká lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Èyí tó bá ṣe pàtàkì jù, ẹni tó bá fẹ́ rí Ọlọ́run, ìwà mímọ́ ni o, ẹ jẹ́ ká lé ìwà mímọ́. Ẹni tí ò bá gbé ìgbé ayé mímọ́ kò lè rí Ọlọ́run mímọ́ o, kò lè rí o. Tó bá ti mọ̀ pé o ti make up mind ẹ wípé Ọlọ́run mímọ́ yìí o fẹ́ rí, bẹ̀rẹ̀ sí ní gbé ìgbé ayé mímọ́ o. Bó dẹ̀ ṣe máa ń bẹ̀rẹ̀ ní pé ẹ máa fẹ́ràn Ọlọ́run sí. Téèyàn bá ti ń fẹ́ràn Ọlọ́run sí, bẹ́ẹ̀ ló máa ṣe easy fún yàn láti gbé ìgbé ayé mímọ́, torí ẹ máa ka ọ̀rọ̀ rẹ̀. Tẹ́ bá ti fẹ́ràn Ọlọ́run, ẹ máa ka ọ̀rọ̀ rẹ̀, ẹ máa ka ọ̀rọ̀ rẹ̀, ẹ máa gbọ́ ọ̀rọ̀ rẹ̀. Ṣé mọ̀, lójoojúmọ́ ni ẹ máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Bó jẹ́ téèpù kan lẹ máa play, bó jẹ́ ẹ̀ ń lọ ibi iṣẹ́ ni, bó jẹ́ ẹ̀ ń so oúnjẹ ni, ẹ máa gbọ́ ọ̀rọ̀ rẹ̀, ẹ ka ọ̀rọ̀ rẹ̀, ẹ máa fẹ́ràn rẹ̀. Tẹ́ bá ṣe ń fẹ́ràn Ọlọ́run sí, bẹ́ẹ̀ ni ó máa ṣe rọrùn fún yàn láti gbé ìgbé ayé mímọ́. Ṣùgbọ́n ẹni tí ò ka ọ̀rọ̀ Ọlọ́run, ẹni tí ò gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, báwo ló ṣe fẹ́ ṣe gbé ìgbé ayé mímọ́? Ó máa difficult. Torí pé torí tó bá fẹ́ràn Ọlọ́run lóòótọ́, wàá ka ọ̀rọ̀ rẹ̀. Kò sí téèyàn bá fẹ́ràn èèyàn máa ń béèrè rẹ̀. Kò sí ni, if you love him, you will read his word. Wàá gbọ́ ọ̀rọ̀ rẹ̀. O ò ní lè ṣe ọjọ́ kan láì má gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Wàá gbọ́, wàá kà á, wàá wá lè máa fẹ́ràn rẹ̀ sí. Tó bá lè ti fẹ́ràn Ọlọ́run sí, wàá máa gbé ìgbé ayé mímọ́. Àwọn nǹkan tí Ọlọ́run kórìíra, àwọn nǹkan tí Ọlọ́run ò fẹ́, ò ní máa ṣe mọ́, ò ní máa ṣe mọ́. Nǹkan tó ń sọ pé ìgbé ayé mímọ́ nìyẹn. Like Pastor Adeboye said, pé obedience, ìgbọ́ràn, that's what holiness is. Holiness, ẹ má gbàgbé, obedience, ìgbọ́ràn ni. Ọlọ́run sọ pé ó yá mú táìtì wá, mú táìtì lọ. Ọlọ́run dẹ̀ sọ fún ẹ pé ó yá ẹni yìí má ṣe nǹkan báyìí, ó dẹ̀ ṣe mọ̀. Fẹ́ràn àwọn èèyàn, ó dẹ̀ ti fẹ́ràn wọn. Nǹkan tá à ń sọ wípé èèyàn gbé ìgbé ayé mímọ́ nìyẹn. So verse 12 wá ń sọ wípé ẹ yọ̀ ní ti Olúwa o, ẹ̀yin olódodo ni o. Ṣé máa pọ́ tí kọ́kọ́ sọ pé kí gbogbo ayé yọ̀ tẹ́lẹ̀, gbogbo nǹkan tó lọ́rùn dá kó yọ̀, but nísìn ó wá ń sọ wípé olódodo ni kó yọ̀ o, ibi tó máa parí sí nìyẹn. Olódodo yìí ló máa bá Jésù Kristi yìí gbé nígbà tó bá dé o. Olódodo yìí ló máa wà ní Jerúsálẹ́mù tuntun tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí o. So ó conclude pẹ̀lú wípé ẹ yọ̀ ní ti Olúwa, ẹ̀yin olódodo, kí ẹ sì máa dúpẹ́ ní ìrántí ìwà mímọ́ rẹ̀. Ìrántí ìwà mímọ́ rẹ̀ ni ká máa fi dúpẹ́ o. Yìí ni pé ká túbọ̀ máa gbórúkọ Ọlọ́run yìí, ká túbọ̀ máa gbéga, ká máa yin orúkọ rẹ̀ mímọ́, torí mímọ́ lorúkọ Ọlọ́run yìí. Mímọ́ ni, is holy, holy, holy Lord God Almighty ni. Mímọ́ ni, ká máa dúpẹ́ ní ìrántí ìwà mímọ́ rẹ̀. Òun fúnra rẹ̀ oníwà mímọ́ ni. Nítorí náà ló jẹ́ pé tó bá ní ìwà mímọ́, òun ló lè rí, òun ló lè bá rìn. Ẹ lè ṣiṣẹ́ fọ́lọ́run fún 30 years, fún 50 years, tẹ́ ẹ bá gbé ìgbé ayé mímọ́, ẹ lè rí o. Mo sọ́rí o, ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o, kì í ṣe èyí o. Ṣùgbọ́n téèyàn bá ti mọ̀ pé òun fẹ́ rí Ọlọ́run, iṣẹ́ tóun ṣe yìí òun ò fẹ́ ṣe lásán. Òun kàn fẹ́ jẹ́ Kìrìsìtẹ́nì ẹnu. Kìrìsìtẹ́nì tínú ẹ̀ tó ní Ọlọ́run dùn sí lòun fẹ́ ṣe. Kéèyàn máa gbé ìgbé ayé mímọ́. Tó bá ń gbé ìgbé ayé mímọ́, ò ní lọ máa gọ́sìpù. Níbi tán bá ti ń sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn, tán ti jókòó, tán ti ń gọ́sìpù, máa kúrò ní. Wàá mọ̀ pé Ọlọ́run ò nífẹ̀ẹ́ sírú ẹ̀. Wàá dìde, wàá kúrò. Ò ní bú wọn o. Ò ní sọ pé wàá rà sọ pé excuse me ni. Ọmọ kan á ti mọ̀ pé ẹ tó ń bọ̀ yẹn jẹ́ ká dákẹ́, kò ní gbọ́. Kò ní gbọ́. Wọ́n máa excuse yín fúnra wọn pàápàá. So kí gbogbo wa ká bá mọ̀ pé a fẹ́ rí Jésù Kristi ní òótọ́ àti lódodo, ẹ jẹ́ ká gbé ìgbé ayé mímọ́. Ká fẹ́ràn Ọlọ́run
ká sì kórìíra ibi. Tá bá ti wá kórìíra ibi, a lè wá máa yọ̀, kíni wá máa dùn, ká máa kọrin, ká máa gbé Ọlọ́run ga nítorí pé Jésù Kristi ń bọ̀. A máa gbádùn ní ìgbádùn láéláé ni, kò tún síkú mọ́, kò sóòrùn, kò sí wàhálà, kò sí bí, kò sí pé ẹ̀jẹ̀, kò sí gbogbo wàhálà wọ̀nyẹn mọ́. Ìmọ́lẹ̀ tí ọ̀run ló máa tọ̀ káàkiri everywhere, kò sókùnkùn kankan mọ́, kò sí àìsàn, kò sí wàhálà, nínú ìdùnnú ni. Níbi táwọn kan á ti lọ máa ké há hó nínú iná. Ṣé mọ̀? Àwa kan á dẹ̀ wà lọ́dọ̀ Jésù Kristi pẹ̀lú ìrọ̀rùn, a máa gbádùn, kò sí pé kò sówó lọ́wọ́ èèyàn kan, kò sí gbogbo yẹn mọ́. Àkókò ìgbádùn ni. Nítorí náà ká máa yọ̀ ni. Ẹ yọ̀ nínú Olúwa, ẹ yọ̀, ẹ̀yin tọkàn rẹ̀ ṣe déédéé. Ẹ̀yin tó ti yan Olúwa lè bànújẹ́ àtàrò lọ. Ẹ yọ̀, ẹ yọ̀, ẹ yọ̀ nínú Olúwa, ẹ yọ̀, ẹ yọ̀, ẹ yọ̀, ẹ yọ̀ nínú Olúwa, ẹ yọ̀. So ibi tí mo fẹ́ múnú ẹ̀ ò ní ẹ̀yin tọkàn yín ṣe déédé, ẹ̀yin tó ti yan Olúwa, kẹ́ lé bànújẹ́ àti àrùn lọ. Ẹni tọkàn rẹ̀ bá ṣe déédé, òní kó máa yọ̀ nínú Olúwa. Ẹni tó ti yan Olúwa, ẹni tí ò tí ì yan Olúwa, ẹ jẹ́ kí n conclude pẹ̀lú 2 Peter chapter 3 verse 10. So ta ló ń wa ọkọ̀ ayé rẹ? Ta ló ń wà gangan? Ṣé ó yẹ kéèyàn bí ara èèyàn wípé ta ló tẹ̀ ń wa ọkọ̀ ayé mi? Ta ló mọ̀nà? Ta ló mọ ibi tọ́kọ̀ yẹn máa ti dúró sí? Ta ló mọ̀ gangan nínú wa? Ọlọ́run tó dá ayé àti ọ̀run, Ọlọ́run tó mọ ohun gbogbo, òun nìkan ló mọ ibi tọ́kọ̀ yẹn ló máa ti dúró sí. Pastor Adébóyè sọ̀rọ̀ kan lánàá ní convention tó ń lọ lọ́wọ́. Wọ́n ní pọ́kùnrin kan l'Amẹ́ríkà ń bí, ó ń wa mọ́tò Ford. Wọ́n ní mọ́tò yẹn wá bàjẹ́ lójú ọ̀nà. Ó wá ṣí kíní ẹ̀ sókè. Ó ṣàǹtúrà àti wò ó pé kí ló lè ṣẹlẹ̀ pẹ̀lú mọ́tò yẹn. Ó ń bá mọ́tò yẹn jà. Bẹ́ẹ̀ ni mọ́tò ńlá kan ló dé, ló páàkì sọ́dọ̀ ẹ̀. Ló wá ní pé kí ló ṣe mọ́tò. Òun ò mọ nǹkan tó ṣe é. Òun wò ó ní, òun dẹ̀ sí mọ́tò àti pé àwọn tó mọ̀ ń pa ẹ̀kan lè wá bá òun wò ó. Ẹni yẹn wá sọ fún mi pé jẹ́ kí n bá ẹ wò ó. Ẹni yẹn dẹ̀ wò ó ní kíákíá. Olówó ni o. Ó dẹ̀ wò ó, ó dẹ̀ ṣe é ní kíákíá. Ẹni yẹn wá wò ó pé ṣé báwo lẹ ṣe máa ń ṣe? Wọ́n sọ pé òun ló ń jẹ́ Ford. Mr. Ford ló wà wájú ẹ̀ yìí. Òun gangan ló ń ṣe Ford mọ́tò. Òun ò ṣe é láti jẹ́ kó kú sọ́nà. Òun ṣe é láti kó máa rọ́ọ̀nì ni, kó máa ṣiṣẹ́. So ńgbà tóun rí pé Ford mọ́tò òun ni òun ló ṣe dúró láti bá ẹ ṣe. Ọlọ́run tó dá wa, Ọlọ́run tó mọ̀ wá, Ọlọ́run tó mọ̀ wá, Ọlọ́run tó mọ̀ ọ̀nà, tó mọ ibi tọ́nà wà, tó mọ ibi tí kò kì í ṣọ̀nà. Ṣé kò kì í ṣe irú Ọlọ́run yẹn ló yẹ kéèyàn bá rìn ni? Ẹni tó mọ̀nà, àwọn ọmọ Èkó wá ní follow them that no road o. Má tẹ̀lé ẹni tí kò mọ̀nà. Má tẹ̀lé ẹni tí kò mọ ibi tí bàálù rẹ̀ máa já sí o. Má tẹ̀lé ẹni tó ń wa mọ́tò tó ò dẹ̀ mọ ibi tó ń lọ. Mọ́tò ṣáà gbé mi. Ibo ló ń lọ? Mi ì mọ bẹ̀. Ṣáà gbé mi. Ẹ má jẹ́ ká ṣe irú ẹ̀ o. Ẹ má jẹ́ ká ṣe irú ẹ̀. Jésù Kristi ló ń wa ọkọ̀ ayé wa o. Òun nìkan ló mọ ibi tá a máa ti dúró. Òun nìkan ló lè ràn wá lọ́wọ́ o. Tá bá wá rẹ̀ tó wà lórí òkè Síónì, ọkọ̀ tó wà nú ẹ̀, mẹ́ni tó ń wá. Àkókò lélẹ̀ láti mẹ́ni tó wa ọkọ̀ ayé rẹ o. Ó yẹ kó fúnra rẹ̀ ìbéèrè pé ta ló tẹ̀ ń wa ọkọ̀ ayé mi? Níbo ló máa ti dúró? Níbo lọkọ̀ yìí máa ti dúró? Mi ì fẹ́ wà nínú ọkọ̀ tí ò ní destination ni o.
mi ì fẹ́ rárá. Mo fẹ́ ọkọ̀ tó níbi tó ń lọ tó máa ti gúnlẹ̀, tí mo dẹ̀ mọ̀ pé ibi tó máa gúnlẹ̀ sí yẹn ibi rere ni. Ìyẹn ni mo fẹ́ wọ̀ o. Nǹkan tèmi ṣe gba Jésù Kristi sínú ayé mi nìyẹn o. Mo fi ṣe example fún ẹni tí kò tíì mọ̀ nípa Jésù Kristi tó kàn ń lọ ṣọ́ọ̀ṣì, àbó ò tiẹ̀ tí ì lọ ṣọ́ọ̀ṣì. Tí ò bá ti dá ẹ lójú ẹni tó ń wa ọkọ̀ ayé rẹ, tí ò dá ọ lójú ibi tí bàálù ẹ máa dúró sí, má jẹ́ kí èyí kọjá o. Oore ọ̀fẹ́ ńlá ni o. Oore ọ̀fẹ́ ńlá ni o. Oore ọ̀fẹ́ ńlá ni o. Jésù ń bọ̀ o. Ó dẹ̀ máa ṣèdájọ́ ayé o. 2 Peter chapter 3 verse 10 tí mo sọ fún wa, part ẹ̀yẹn. Ó ní ṣùgbọ́n ọjọ́ Olúwa ń bọ̀ wá o. Bí olè lóru ni o. Ó kàn máa dé ni o. Ó lè jálẹ̀ yìí. Anytime ni o. Kò sí kìlọ̀ pé òkè o. Ọ̀sẹ̀ tó ń bọ̀ ló máa dé. Òkè ká wá sáré pé òkè mo fẹ́ sáré gba Jésù nsìn. Irọ́ o, kò rí bẹ́ẹ̀. Bí olè lóru ló máa ṣe dé o. Ó kàn máa dé ni. Tó bá dẹ̀ ti dé gbogbo ojú ló dẹ̀ máa rí láwọ̀ sánmọ̀. Gbogbo ẹ tó dẹ̀ wà nínú ẹ̀ tó ti gba Jésù nínú ẹ̀ tán fi iṣẹ́ ibi tán tún yà sọ́nà mìíràn, gbogbo wa dẹ̀ dìde lọ bá. Àwọn òkú inú Jésù ló máa kọ́kọ́ jí dìde o. Àwọn òkú tó kú nú ẹ̀ ló máa kọ́kọ́ dìde láti lọ bá. O kó tó di pé ìdájọ́ wá ṣẹlẹ̀ sí gbogbo àwọn tó kú pátápátá. Tó bá ti mọ lọ́kọ̀ tó ń wa ọkọ̀ ayé rẹ, ẹ jọ̀ọ́ léni ẹ ronú sí nǹkan tí mo sọ yìí. Ẹni tọ́lọ́run bá sọ̀rọ̀ mọ̀ pé Ọlọ́run bá òun sọ̀rọ̀ o. Ọlọ́run kànlẹ̀kùn ọkàn rẹ ní gidigidi pé mo ti fún ẹ lórí ọ̀fẹ́ tó o. Mo dẹ̀ ti fún ẹ lórí ọ̀fẹ́. Má waste ẹ, má sọnù. Kò sí rònú pé wàdà nínú sàárè o. Kò sí. Gba Jésù Kristi yìí sínú ayé rẹ. Gba Jésù Kristi sínú ayé rẹ. Kó mọ ibi tọ́kọ̀ rẹ máa ti gúnlẹ̀. Kó mọ ibi tí bàálù ti tiẹ̀ máa láǹdì sí. Kó ní ìdánilójú pé ibi tí tèmi ti máa gúnlẹ̀ lélẹ̀. Ibi ayọ̀ dẹ̀ ni, ibi ire ni, ibi tí mo fẹ́ parí ẹ̀ sí nìyẹn. Ọ̀dẹ̀ ló máa sọ pé ẹ̀ tó bá wá gúnlẹ̀ tán tó ń bá wá débẹ̀ wọ́n á mọ̀ nǹkan tó ń máa ṣe. Ẹni tí ò gbọ́n ló ń sọ bẹ́ẹ̀ o. Torí nígbà tó bá ti lọ gúnlẹ̀ sínú iná ajóni tó ń ṣe hóhá ń bẹ̀, kò sórí ọ̀fẹ́ àti ronúpìwàdà ń bẹ̀, kò sórí ọ̀fẹ́ àti padà. But oore ọ̀fẹ́ yẹn wà lénìí. Oore ọ̀fẹ́ yẹn wà. Olúwa sì fẹ́ràn ẹni tọ́lọ́run kanlẹ̀kùn ọkàn ẹ̀ yìí. Olúwa dẹ̀ fẹ́ràn ẹni tọ́lọ́run kanlẹ̀kùn ọkàn ẹ̀ yìí o. Má jẹ́ kí Sátánì tàn ọ́. Kò sọ́nà níbi tó ro yẹn. Kò sọ́nà ń bẹ̀. Kò sí. Gba Jésù yìí sínú ayé rẹ. Ó nìkan lọ̀gá ògo. Ó ní gbogbo ayé máa padà wá wólẹ̀ fún. Kò ní sẹ́sìn kankan ńgbà tó bá dé. Jésù Kristi ọmọ Dávidi yìí nìkan ni gbogbo ayé máa bọ̀. Kò tún sọ́lọ́run mìíràn nígbà tó bá dé. So tó bá fẹ́ gba Jésù Kristi sínú ayé rẹ, tó ti ṣe tán tó fẹ́ fi gbogbo iṣẹ́ ibi, iṣẹ́ ìkà, gbogbo àwọn wàhálà àwọn yìí ó kan tí ẹ fẹ́ fi sílẹ̀. Ó fẹ́ gba Jésù. Òbe ló sọ pé ọmọ ènìyàn, kí ló ṣe yín tẹ́ fẹ́ràn òkùnkùn jù mọ́lẹ̀ lọ? Aráyé, ẹ yí wa yí padà o. Ẹ jẹ́ ká gbọ́ t'Olúwa. Ẹ gbọ́ t'Olúwa. Olúwa ń pè yín tán lórí òkè Síónì. Ẹ wá fàyè yín fún un. Ẹ jẹ́ kó jẹ́ òun ló máa wa ọkọ̀ ayé yín láti àkókò yìí lọ. Kọ́kọ́ yín kó lè gúnlẹ̀ ayọ̀ lórúkọ Jésù. Tó bá fẹ́ gba Jésù Kristi, àbò ti bá débì kan gbà tó dẹ̀ rí bóyá ìwà àwọn pásítọ̀ church yẹn ló discourage ẹ. Torí èèyàn mi á sọ pé nǹkan tó ń ṣe ló discourage òun. Ṣé mọ̀? Ọlọ́run ò sọ pé ká wo pásítọ̀. Ká look up to Jesus ni ló sọ o. Ká máa wo Jésù ni o. Èèyàn ni pásítọ̀ o. Èèyàn ni o. Lóòótọ́ a fẹ́ kí pásítọ̀ máa ṣe dáadáa, ṣùgbọ́n nígbà mìíràn ó lè má rí bá ṣe fẹ́. Ṣùgbọ́n a lè fi yẹn ká sọ pé torí pé pásítọ̀ ti ṣe báyìí, ìyàwó pásítọ̀ ṣe báyìí, mínísà kan ṣe báyìí, ká máa ń fi yẹn kéèyàn fi lọ sínú ajónirun ṣówọ̀ tiẹ̀ ni. Pásítọ̀ yẹn dẹ̀ lè wá make heaven later o. Ṣé ẹ mọ̀? Bóyá torí ìyẹn ọmọ kan torí inú church ó kàn jẹ́ kí gbogbo ẹ̀ sún ẹ. Lóòótọ́ lọ́mọ kan torí, ṣùgbọ́n Olúwa fẹ́ràn rẹ. Olúwa ń pè ọ́ padà lénìí. Olúwa sọ pé èmi ni kó máa wò. Má wò yàn. Èmi Ọlọ́run tí ò kì í parọ́, tí ò kì í dàyàn, tí ò dẹ̀ kì í tọ̀yàn. Èmi tí mo lè wa ọkọ̀ rẹ, tí mo dẹ̀ lè jẹ́ kó gún sí èbúté ayọ̀. Èmi ni mo fẹ́ kó máa wò. Kó padà wá. Mo ṣetán
láti gbà ọ́ padà. Mo ṣetán láti mú gbogbo ìṣòro ayé rẹ láti mú kúrò. Mo ṣetán láti tan ìmọ́lẹ̀ mi láti tàn sínú ayé rẹ kí gbogbo òkùnkùn yẹn kó kúrò, kó tiẹ̀ lálàáfíà, kó nísinmi, kó nísinmi. So tẹ́ bá fẹ́ gba Jésù Kristi, ẹ jẹ́ ká jọ gba àdúrà wípé Olúwa, mo máa ra mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébùú. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ gbogbo ẹ̀ṣẹ̀ mi mọ́. Mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Ẹ tó bá sì sọ ọ́ lóòótọ́ láti inú ọkàn rẹ̀, ó fẹnu ara rẹ̀ confess ẹ o, ó dẹ̀ sọ, ó dẹ̀ gbàgbọ́ nínú ọkàn rẹ̀ lóòótọ́, Olúwa dẹ̀ kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè. Olúwa dẹ̀ tún máa kọ́ mansion titi ẹ lọ́jọ́ náà. Gbogbo wa ríra wa, ayọ̀ mọ́ra wa lórúkọ Jésù. Kò sẹ́ni tó máa lọ sínú iná ìléru nínú wa. Ayọ̀ wa á kún lọ́jọ́ náà lórúkọ Jésù. Olúwa ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ẹ máa ṣọ́nà kẹ̀sì máa gbàdúrà. Ẹ máa ṣọ́nà kẹ̀sì máa gbàdúrà. Ta ló lè mọ ìgbà tàbí àkókò tọkọyàwó lè dé? Ẹ máa ṣọ́nà.